Ẹ ṣeun púpọ̀ bàbá wa His Royal Highness Ọba Tajudeen Àjàlá Bákàrè tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò lénìí. Àwọn ni Ọba Renowned Ògbóni Àbáláyé worldwide. Ìbéèrè wa tó tẹ̀lé sà ni wípé gẹ́gẹ́ bí ààbọ̀ ìbéèrè wa tó tẹ̀lé ni wípé gẹ́gẹ́ bí ààbọ̀ ìwádìí a gbọ́ wípé wọ́n dá ẹgbẹ́ ògbóni sílẹ̀ láti lè máa yanjú àwọn ìṣòro tó takókó gan. Ǹjẹ́ ẹgbẹ́ náà sì wà ní ìlànà tá a fi dá sílẹ̀? Àbí tó bá dẹ̀ pé mo jáná àbí mo ṣe mistake pé nǹkan tí mo sọ wípé ìwádìí wa sọ fún wa pé wọ́n ṣe dá ẹgbẹ́ yẹn lẹ̀, ǹjẹ́ ẹ lè jọ̀wọ́ kẹ́ bá wa tan ìmọ́lẹ̀ sí ìdí pàtàkì tí wọ́n ṣe dá ẹgbẹ́ ògbóni sílẹ̀ àti pé ìdí pàtàkì náà ṣé a sì bá bẹ́ẹ̀ sà? Thank you. Ẹ ṣeun, mo dúpẹ́ púpọ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ti ń béèrè yìí lọ́wọ́ mi pé nígbà wo ni wọ́n dá ògbóni sílẹ̀. Ògbóni tá à ń sọ yìí ó ju Nàìjíríà lọ. Ògbóni tá à ń sọ ó ju Nàìjíríà lọ. Tí ẹ bá sọ pé ìgbà wo la dá ògbóni sílẹ̀ nínú Nàìjíríà, kí Nàìjíríà tó máa jẹ́ Nàìjíríà lògbóni ti wà. Nígbà tá a ti dá ayé ni ògbóni ti bẹ̀rẹ̀. Lákọ̀ọ́kọ́ kí là ń pè ní ògbóni? Kí là ń pè ní awo? Nígbà tí wọ́n bí wa tá ti wà láyé, a ti ní ẹnìkejì tá ní ìyá tí ń sọ àṣírí fún pé ṣe báyìí wọ́n jẹ́ kí èèyàn gbọ́. Ògbóni ti bẹ̀rẹ̀ látara mi. Àṣírí, ibi àṣírí ni ògbóni ti bẹ̀rẹ̀. Táṣírí bá bẹ̀rẹ̀ níbi ògbóni, ìbúra pẹ̀lú nínú ògbóni, nítorí pé ilẹ̀ Yorùbá ni ògbóni fúnra rẹ̀ náà ti bẹ̀rẹ̀. Tábá wá wo ohun tá à ń pè lógbóni, ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ṣì gbọ́. Wọ́n ní àwọn tó ń pààyàn, àwọn tó ń gé orí, àwọn tó ń yọ̀ fún, àwọn tó ń yọ ẹ̀dọ̀. Mo máa ń béèrè lọ́wọ́ púpọ̀ nínú wọn pé mélòó ló ti rí tí wọ́n ti yọ̀ fún ẹ̀, tán ti yọ̀dọ̀ ẹ̀, tán ti gé orí ẹ̀ tó ṣojú ẹ̀. Ẹlòmíà lóhun ti rí, ẹ wá pé ẹni tó lóhun ti rí yẹn pé gbà Ògún rèé gbọ́wọ́ lórí Ògún kò búra. Ẹnu àwa rí dẹ́rẹ̀dẹ́rẹ́ kò ní rí ara bú. Ṣùgbọ́n tá bá ń sọ pé ògbóni ń settle difficult problems, àwọn ìṣòro tó pọ̀ nínú ayé, kò sí ẹgbẹ́ míì, kò sí ìran míì tó lè ṣe mọ́ ju ògbóni lọ. Ẹ jẹ́ kí n fún wa ní àpèjúwe. Bá a bá fẹ́ yan ọba ní ilẹ̀ Yorùbá, wọ́n á pe babaláwo kó dáfá, á dáfá, ṣẹ̀rí pé nínú ìṣẹ̀ṣe wa ni. Babaláwo bá dáfá tán, ògbóni ló máa ṣètùtù, ló máa mú àwọn ọba yìí wọnú ìpèbí. Ìgbà tí wọ́n bá mú ọba wọnú ìpèbí, ó láwọn ọ̀búra, ó láwọn ẹ̀kọ́ tí wọ́n máa kọ́. Wọ́n bá kọ́ láwọn ẹ̀kọ́ yìí, wọ́n á kọ́ lẹ́kọ̀ọ́ báwo la ṣe ń ṣayé, báwo la ṣe ń ṣòdodo, báwo la ṣe ń rí ìlú tò. Tí ìṣòro bá dé, wọ́n á sọ báwo ni ọ̀rọ̀ ògbóni, àwọn ògbóni ṣe lè mú solution bá. Another àpẹẹrẹ míì ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ara ilẹ̀ èèyàn 2, 3, 4, 5 ara ilẹ̀. Ẹnìkan náà ló talẹ̀ fáwọn 2, 3, 4, 5 yìí o. Ẹnìkan ló kọ́kọ́ rà. Òun mọ òdodo, ẹni tó talẹ̀ fún wọn mọ òdodo. Ṣùgbọ́n nítorí pé bóyá ìnira dé àbí nǹkan kan, ó ta fẹ́nì kejì, ó ta fẹ́nì kẹta, ó ta fẹ́nì kẹrin. Ẹni tó talẹ̀ fún tó ń fọkàn sí pé òun ti nílẹ̀, òun ti ṣe oríire, tó di bí ayé láàrin oṣù 2 tó dórí ilẹ̀ tó tún bá ẹlòmíì. Nígbà tí ò bá ṣe yanjú, wọ́n á wá pe ògbóni pé ẹjọ́ ẹjá lọ ọ̀dọ̀ wọn àgbóni. Tó bá wá dọ́dọ̀ ògbóni yìí, kó tó sọ̀rọ̀, ògbóni á gbé ohun tó jẹ́ nǹkan agbára lẹ̀ fẹ́ pé fi búra. Ó gbọ́dọ̀ parọ́ lórí àwọn nǹkan tó fẹ́ sọ yìí. Tó bá dẹ̀ ti ń parọ́ yẹn lójú ẹsẹ̀, ẹnu ẹ̀ ló fi búra, ojú ẹsẹ̀ náà ni nǹkan yẹn náà máa ṣẹlẹ̀ sí. Tóun bá parọ́ pẹ̀lú tóun fẹ́ sọ yìí o, kó rí fọ́hun, kò ní tí ì kúrò lórí ìjókòó torí fífọ́ fi máa bẹ̀rẹ̀. Gbogbo ayé á rí pé irọ́ ló pa. Ṣé ẹ mọ̀ pé òdodo á wá jáde ńbẹ̀, ẹnu á rí dẹ́rẹ̀dẹ́rẹ́? Ó túmọ̀ sí pé ògbóni yìí náà ṣì ń settle àwọn difficulties. That is one of the difficulties. Nínú another difficulties tó pọ̀ nílùú oríṣiríṣi ni tí ògbóni ń settle. Bó ṣe wà látàrí àwọn bàbá wa ni, ó sì wà dọ́là.
tí ò yí padà ó sì wà bẹ́ẹ̀ dọ̀la nítorí pé kò sí bó ṣe fẹ́ ṣe nǹkan nínú ògbóni tí ìbúra ò ní wáyé ìbúra tó máa wá wáyé yìí ẹnu tiẹ̀ ló máa fi ṣe kì í ṣe nìkan ní òṣèpè fún ẹ àwọn bàbá wa máa ń sọ fún wa pé àdúrà awo tèpètèpè ni nígbà tó bá ṣàdúrà pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o kò ní sí rọ́ńbẹ̀ òdodo ló máa jẹ́ tó bá wá parọ́ ńkọ́ kẹ́mi ẹ̀ kó bọ́ kọmọ kó kú fún ẹ kí gbá ṣe ẹ́ kí òkú bàbá sásùn ṣe ẹ́ sórí pé wọ́n ló fẹnu ara ẹ̀ sàn kì í ṣe pé ògbóni ló ṣépè fún ẹ àmọ́ torí àwọn nǹkan tó ti wà ńlẹ̀ ìwọ náà ò ní ìwọ́gùn ò tiẹ̀ ní parọ́ kí ìdàkọ̀dà bí àwọn lọ́ọ̀yà wa àgbàyàn á ní lọ gbà wálẹ̀ ní court á sọ fẹ́ni tó lẹ́jọ́ pé sòdodo fún mi ìyẹn á sòdodo fún wa ni àti mọ̀bí tá àgbègbè àyérọ́ la máa pa tó bá débẹ̀ báyìí ni kò sọ kò sírú ẹ̀ ní ògbóni bó bá ṣe ṣẹlẹ̀ gẹ́nẹ́ ló ṣe máa sọ tó bá ti purọ́ lójú ẹsẹ̀ ní action yẹn máa ṣẹlẹ̀ ó dẹ̀ ṣe wà láti ìgbà wáṣẹ̀ òun náà ló sì wàdì sí òun ló fà á tí ìjọba Nàìjíríà ò fi fara mọ́ Oòduà nation kó wáyé torí pé ó mọ̀ pé kò sígbà tá à nílò gbogbo àwọn nǹkan yìí kò sígbà tá à nílò ó fẹ́ lọ ṣaṣojú wa you want to be our representative wọ́n tó fẹ́ jẹ́ representative wa ó máa búra fún wa nígbà kó lo Bíbélì àti Kùránì láti búra torí pé ọba Ọlọ́run tá a rí ọba aláforíjì ni gbogbo wa láti rí Ọlọ́run fín Kùránì ní a mọ̀ ṣe ṣìnà wala taqrabu zina innahu kana fahisha bó ṣe sọ nínú Kùránì ní ẹ má bínú pé mo tún sọ Kùránì ohun tá a kọ́ ni. Okay, it's allowed because we have to be enlightened, we have to be informed, we have to be educated. Kò dẹ̀ sí bá ṣe máa sọ̀rọ̀ Odùduwà because Odùduwà nation Yorùbá nation ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta náà ni ó papọ̀ àfi tá a bá máa purọ́ tanra wa jẹ a lè sọ pé ìkan àpapọ̀ ni àti àbáláyé àti àwa Kristẹni àti àwọn Mùsùlùmí àtàwọn àbáláyé gbogbo ẹ̀ papọ̀ ni without one other cannot function. Nígbà tí ó bá sábàláyé àti Muslim àtàwọn tí wọn ò gba nǹkan kan gbọ́ ta ni Kristẹni fẹ́ preach yàtọ̀ sí pé àwọn tó ń jẹ́ Kristẹni tí wọ́n jẹ́ kínní gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tèmi o àwọn ọ̀nà ara wọn. So ibi tí mò ń lọ náà nìyẹn pé ọ̀pọ̀ wa a ti rí Ọlọ́run fín a fi Bíbélì búra Bíbélì ní ká má ṣe ṣìnà ó ní ká má jalè ó ní ká má parọ́ ẹ bá ń bi àwọn tí à ń pè ní politician ní Nàìjíríà ṣé gbogbo ẹ̀kọ́ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà ni Kùránì àní ẹ má jalè ẹ má ṣe ṣìnà ọ̀pọ̀ wa la níyàwó rẹpẹtẹ ńlé ẹ bèrè girlfriend tó tún wà ń ta afẹ́lélógún ṣáà ti ṣe ṣìnà àmọ́ padà sínú ìṣẹ̀ṣe kó wá sọ pé mo ṣe ṣìnà wọ́n wá ní òbúra ó wá bú ṣé ẹ mọ̀ pé ńgbà tó bá ti bu ẹ̀rù wá báyìí lára nǹkan tí ògbóni tún settle tó jẹ́ difficult things àwọn ìyàwó ò gbádùn wa mọ́ nílé tí àwọn ìyàwó ìbára sọ pé ìṣòro tí mo ní ni pé àwọn tó wà ń ta ò jẹ́ ń gbádùn ọkọ mi baálé mi ṣe jẹ́ ká ṣe ìwà tradition ká fògùn àtẹ̀ṣùbúra ẹ̀rù wa bá dé bọ́kọ ní ìbá nílé ṣe ṣì mọ́mọ́ bóbìnrin bá pè gan-an ní àbò ìyá wèrè ni a ní mo ní o mọ́ pè mí mọ́ ṣe mọ̀ pé ó ti settle problem kan nínú ilé yẹn it's part of the difficulties in the house and that one has settled it so kò sí bá a ṣe fẹ́ ṣe ògbóni nìkan ló lè settle àwọn a lot of difficulties tá a ní Nàìjíríà àti lágbàńlá ayé ó dẹ̀ ṣe wà lásìkò àwọn bàbá wa bẹ́ẹ̀ náà ló ṣì wà dì sí tí n bá ní kí n mọ sọ́lọ ilẹ̀ ọ̀la mọ́ ẹ ṣeun àbọ̀mí nìyẹn lórí ẹ̀. ẹ ṣeun púpọ̀ bàbá wa ìbéèrè wa tó tẹ̀lé torí àní fẹ́ gba àsìkò púpọ̀ ìbéèrè wa tó tẹ̀lé sà ní wípé ní ilẹ̀ Yorùbá what are the possible relationship between the Ogboni tradition in Yorùbá land and the Yorùbá first class royal father gẹ́gẹ́ bí àwọn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àwọn bàbá wa Aláàfin àwọn bàbá wa Àwùjalẹ̀ àwọn bàbá wa Aláké of Ẹ̀gbáland àti bẹ́ẹ̀ lọ kí ni ìbáṣepọ̀ ǹjẹ́ ìbáṣepọ̀ kankan wà tí ó bá wà kí ni àwọn ìbáṣepọ̀ nítorí pé sà mi ò tó pòwe níwájú yín pòwe náà jẹ́ ti ẹ̀yin àgbàlagbà ẹ foríjì mi tó pòwe níwájú yín ṣùgbọ́n Yorùbá ní a máa ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ a máa ń fi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ ni nǹkan tí ìbéèrè yẹn fi jẹ jáde ni wípé sà wọ́n ní pé Yorùbá ní pé fọ̀tún wẹ òsì fi òsì wẹ ọ̀tún òun ní kíni òun ni ọwọ́ fi ń mọ́ ìjẹ́
à ń fi ọ̀tún wẹ òsì à ń fi òsùn wẹ ọ̀tún nípa ẹgbẹ́ ògbóni àti àwọn bàbá wa tó jẹ́ first class ọba ní ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun sà, jẹ́ ìbáṣepọ̀ kankan wà. ẹ ṣeun, mo dúpẹ́. Ìbáṣepọ̀ gidi wà tí ó sì ṣe é yà. Mo ṣàfọ̀kan lẹ́ẹ̀kan, mo ní tí ọba bá wọ ìpèbí, àwọn kan ló mú wọn wọ ìpèbí, ògbóni aṣíwájú, àwọn kan á tẹ̀lé. Tán bá ń jáde bọ̀ náà, ó ní ohun tó gbóni náà máa ṣe. Ìyẹn ti kọ́kọ́ fi dá wa lójú pé ìbáṣepọ̀ wà láàárín ògbóni àti àwọn ọba ìlú. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, kò sí bí àṣepọ̀ ò ṣe ní sí láàárín ọba ìlú àti àwọn ògbóni, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Tá bá nílẹ̀ Yorùbá, ta ló fẹ́ ṣètùtù ìlú tó jolúwo ìlú lọ? Ta ló fẹ́ ṣètùtù ìlú tó japènà ìlú lọ? Ta ló fẹ́ ṣètùtù ìlú tó jẹ́ àwọn àbíyè ìlú lọ? Ibo la ti ń ṣètùtù ìlú? Inú lédí ògbóni ni. So kò sí bá a ṣe fẹ́ ṣe, kò sí bá a ṣe fẹ́ yà wọ́n. Tá a bá gbọ́ àwọn ọba wa, à á pè wọ́n ní aláṣẹ èkejì òrìṣà. Òrìṣà yìí gangan, àwa kan á ní Olódùmarè ní, bẹ́ẹ̀ ni. Òrìṣà yìí gangan, ọba wo ni wọn ò mú wọ ìpèbí? Àwọn wo ló mú ọba wọ ìpèbí? Ṣé kì í ṣògbóni ni? So nígbà téèyàn bá sọ pé a fẹ́ ṣètùtù ìlú, àwọn orúmọlẹ̀ tó wà nílùú tó ń jẹ́ kí ìlú máa tò, àwọn wo ló fẹ́ nawọ́ sí tó ju àwọn ògbóni lọ? Kí ni ojúṣe àwọn traditional leaders pẹ̀lú ọba ògbóni, pẹ̀lú àwọn ọba ìlú? Ojúṣe wọn ni pé tíṣòro bá dé nílùú, ọba fúnra rẹ̀ á ránṣẹ́ sáwọn ògbóni. Báyìí máa ṣẹlẹ̀, báyìí máa ṣẹlẹ̀, báyìí máa ṣẹlẹ̀, àwọn oníṣẹ̀ṣe á jókòó. Kí ló ń fa wàhálà yìí? Kí la fẹ́ ṣe lórí ẹ̀? Kí làwọn nǹkan tá a rò pé a lè gbìyànjú tá a lè ṣe tó fi lè mú ìlú yìí dúró? Àwọn ògbóni ló máa wá lọ ṣèwádìí. Wọ́n á pa àwọn oníṣẹ̀ṣe, wọ́n á pe babaláwo, wọ́n á ṣètùtù ìlú. Yàtọ̀ sí ètùtù ìlú, àwọn ohun tó yẹ kó sọ, agbára ń bẹ nínú ògbóni, nítorí pé àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé tá a bá sọ sínú ìlú pé báyìí ni kó rí, kò gbọdọ̀ yẹ̀. Ó dàbí ìgbà tá a sọ pé kóró òkè. Ìlú tí orò bá ti ń ké, ẹ lọ wo bẹ̀ dáadáa, àjẹ́ kì í pọ̀ ńbẹ̀, àwọn aláburú kì í pọ̀ ńbẹ̀. Ọba ìlú ò lè jáde kó lóun ṣorò, ọba ìlú ò lè jáde kó gbé tutù. Àwọn ohun tó bá yẹ nínú àwọn nǹkan tí wọ́n fi ṣètùtù ojú iṣẹ́ ọba ìlú nìyẹn, pé kí lẹ fẹ́ lò, kí lẹ fẹ́ lò, kí lẹ fẹ́ lò. Àmọ́ wọn tó máa ṣètùtù gangan àwọn ògbóni ni. Ní tó ń túmọ̀ sí pé kò sí bá a ṣe fẹ́ ya ọba ìlú àti ògbóni sọ́tọ̀. Bí ìbá ṣe púpọ̀ nú àwọn ọba wa tá à ní nísìnyí ló fẹ́ máa fa òpinya díẹ̀. Àwọn ọba politics ti pọ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa nígbà tẹ́ béèrè pé ǹjẹ́ politics àti ìṣẹ̀ṣe ǹjẹ́ wọ́n lè ṣe papọ̀? Wọn ò lè ṣe papọ̀. Ẹ bá mi béèrè lọ́wọ́ púpọ̀ nú àwọn ọba wa nísìnyí pé ǹjẹ́ wọ́n dáfá, wọ́n ṣèbéèrè lọ́wọ́ Ọfá kẹ́ tó dórí àpèrè bàbá yín. Ọba kan jẹ, ó ní ọmọ ọkùnrin 6 sí 7 sí 8. Èyí tó súnmọ́ politician jù tóun náà ti ṣe politics rí, àwọn kan kàn dé, wọ́n kàn fàyọ ní pé ìwọ ni next ọba kan. Ǹjẹ́ Ifá mu? Tí Ifá ò bá mu, tí wọn ò dáfá ẹ̀, tí Ifá ẹ̀ ò kún, báwo ló ṣe fẹ́ ṣe? Báwo ló ṣe fẹ́ gbégbà débi pé a fi rí ìlú ṣe? Àti rí ìlú ṣe yẹn á nira. Ibi tí àwa ọba ìlú àti àwa ògbóni ta ti máa ń ní little difficulties nìyẹn, ta ti máa ń ní differences nìyẹn, tí ọ̀rọ̀ wa ti máa ń yàtọ̀ síra wa. Ṣùgbọ́n àjọṣepọ̀ tó gúnrégé ó pọ̀ láàrin wa púpọ̀, bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun púpọ̀ bàbá wa, ọ̀rọ̀ kì í síbẹ̀. Ìbéèrè tó tẹ̀lé ni wípé ìdí wo, torí mo kọ àwọn question yẹn lẹ̀, ìbéèrè tó tẹ̀lé náà ni wípé ìdí wo ni Odùduwà nation fi ṣe pàtàkì? Odùduwà nation, Yorùbá nationhood, ìdí wo gan lẹ lè sọ wípé ó fi ṣe pàtàkì? Looking at it from an angle of a traditionalist or from the perspective of a traditionalist,
from your who you are, what you are, ibi tí ẹ ti bára yín. Ìdí wo ni Odùduwà àbí kò kàn tí ẹ ṣe pàtàkì kí gbogbo àwa tá à ń jàjàngbara, tá à ń waste time ara wa, tá à ń sáré káàkiri time wa, resources wa, ká gbàgbé ẹ̀ ká máa kàn máa bá lọ lórí ọwọ́ tá wà yìí, àbí ó ṣe pàtàkì lẹ máa sọ. Tí ẹ bá gbà pé ó ṣe pàtàkì, ìdí wo gan pàtó bẹ́yìn ṣe rí sí, bẹ́ ṣe wò sí, lẹ ṣe rò bí pé ó ṣe pàtàkì, wípé dandan, ó kan dandan, ó kan gbọ̀ngbọ̀n, à ń láti tẹ̀síwájú láti rí gbà. Ẹ ṣeun, mo dúpẹ́. Ṣé rí ó kan dandan Yorùbá gbọ́dọ̀ dádúró. Yorùbá nation gbọ́dọ̀ exist. A gbọ́dọ̀ wà, a gbọ́dọ̀ dádúró. Ìdí tó pọ̀ ni, ṣùgbọ́n nítorí àsìkò tí ó gbà wá, màá ṣàlàyé díẹ̀ fún wa. Tí a bá wo ìtàn ìgbà tí kí amalgamation ò tó wáyé, àwọn Yorùbá wọ́n ní ẹni pa ṣe ń ṣèjọba tiwa, tá a dẹ̀ ń ṣe alọ́ba wa, àwọn bàbá wa Aláàfin Ọ̀yọ́, a ní àwọn bàbá wa Ọọ̀ni Ifẹ̀, wọ́n ṣèpàdé, wọ́n sọ bó ṣe máa ṣèlú, ìlú ń dà. Nígbà tí àwọn ilẹ̀ Haúsá wọ́n ṣe tiwọn náà gẹ́gẹ́ bí èdè tiwọn, wọ́n ní ìṣerá kò jọ tẹ̀gbèdè, bẹ́ẹ̀ ni tògbèdè náà ò jọ tìrá. Àwọn Yíbò náà wọ́n ṣe tiwọn, wọ́n ń ṣèjọba wọn. Nígbà tó yá, wọ́n ní kí gbogbo wa papọ̀, wọ́n dà wá papọ̀. Láti ìgbà yẹn ni wọ́n ti ń restrict wa lórí àwọn nǹkan kan tí à ń ṣe. Ẹ má ṣe léyìí o, ẹ má ṣe léyìí o, ẹ má ṣe léyìí o. Wọ́n ń sọ fún wa pé ẹ̀tọ́ wa tó yẹ ká ṣe a gbọ́dọ̀ ṣe mọ́, wọ́n fi dùn wá. Ẹ̀tọ́ wa tó wọ́n fi dùn wá yìí, òun ló wá ń fa àkóbá fún wa. Àkóbá tó wá ń fà fún wa wá ti pọ̀ débi pé tá a bá ṣọ́ra, gbogbo àwọn ọmọ Yorùbá ò ní padà wá ní àǹfààní láti jẹ́ èèyàn mọ́. Ẹ jẹ́ mú wá lápèjúwe ẹ̀tí tá a ṣe gbọ́dọ̀ kú. Nílẹ̀ Yorùbá, tí èèyàn bá ń ṣe ṣìnà tàbí tó bá bímọ, tí ọkùnrin yẹn ń wò níwò pé ọmọ tó bí yìí ọmọ àlè ni, kì í ṣọmọ tèmi, àwọn bàbá wa ní mọ̀dà rẹ̀ láàmú, ṣé bẹ́ẹ̀ ní orò ìdílé, wọ́n á dẹ̀ mú lọ, wọ́n á ṣòro ìdílé fóbìnrin yẹn. Gẹ́gẹ́ bí inú ilé tèmi ti jáde wá, ilé Olúawo là ń pè é ní Ìràpá Ọjà. Nílé tiwa ọmọ ejò ni wá, à ń pera wa ní ọmọ alápà. Tóbìnrin kan bá lóun bímọ fún wa, bóun lóyún fún wa, a kì í dààmú ara wa. Ṣáwàlá ní bẹ́ẹ̀ ni, ó dà. Bọ́ bá ti bímọ tán, a gbé lọlé, a ṣe orò ìdílé. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ Nàìjíríà permit wa ká ṣe orò ìdílé wa mọ́? Wọ́n ní ẹ lọ ṣe DNA 500,000, 1 million naira ká fi ṣe DNA. Orò ìdílé wa yìí bá a bá ṣe, wọn tó bẹ́ẹ̀ á yànnà náà fún wa. Ṣọmọ wa ni àbọ̀mọ wa kọ́. Ìdí àkọ́kọ́ tá a ṣe gbọ́dọ̀ dádúró nìyẹn. Bàbá wo àwọn tá à ń yàn ní àwọn ààrẹ wa, àwọn pírẹsidẹ̀ntì wa lónìí tílẹ̀ mọ́ yìí, ẹni tó bá ti bọ́ síbẹ̀, àwọn elédè tiẹ̀ ló ń yàn. Tó bá jọ́dún 4 ló lò, tó bá jọ́dún 8 ló lò, ọdún 8 àbọ̀dún 4 yẹn ni Yorùbá ò fi jìyà. Ẹ já wo ẹni tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Bàbá wo gbogbo àwọn tí wọ́n jẹ́, èmi ni ministers ni, èmi ni àwọn key post ní Nàìjíríà, àwọn board ní Nàìjíríà, ẹ dákun Yorùbá mélòó ló wà ńbẹ̀? Tí Yorùbá ò bá wá sí ńbẹ̀, ǹjẹ́ Yorùbá yìí lẹ́tọ̀ọ́ láti béèrè ẹ̀tọ́ wa lásìkò yẹn? Wọ́n kàn fọwọ́ rọ́ sẹ́yìn, wọ́n mọ̀ wò wá ni. Ìyà tí àwa Nàìjíríà ń ṣe, àwa Yorùbá ń ṣe, à ń ṣèṣe erin, à ń jẹ̀jẹ̀ ìlérí. Púpọ̀ nù tá a wá ń ṣe yìí, àwọn tí ò kì í ṣe Yorùbá ni wọ́n wá ń jèrè ẹ̀. Ọrọ̀ ajé Nàìjíríà lénìí níbo ló ti ń wá? Ilẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ bá kúrò ní Sùúrùlérè l'Ékòó, tẹ́ ń bọ̀ ní Ìkòròdú, kò yẹ kó ju 45 minutes lọ. Wákàtí 5 là ń lò débẹ̀. Ṣáwa Yorùbá ló yẹ kí yẹ̀yì máa jẹ. Àmọ́ ńgbà tí a bá kúrò láàrin Nàìjíríà tá a bá dá dúró, àwa tá a jẹ́ Yorùbá ara wa, ó ní táwọn bàbá wa fi ń búra fún wa. Ó ní kó wa pamọ́ sápò, wàá fi túlù ṣe fún wa, ara lè dẹ̀ wá, ara ò dẹ Yorùbá, a gbọ́dọ̀ dá dúró ni. Bó ṣe jẹ́ nìyẹn. Ọ̀gá ó lágbára gan. Ẹ ṣeun púpọ̀ bàbá wa, ẹ kú kalẹ̀. Fáwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa láyé orí Facebook àti láyé orí Zoom. Bàbá wa His Royal Highness Ọba Tajudeen Àjàlá Bákàrè, Ọba Renown Ògbóni Àbáláyé worldwide. Àwọn ni àlejò wa lórí ètò tòní. Kí a tó máa tẹ̀síwájú, a kàn máa play orin kékeré kan bíi 3 minutes láti kí bàbá wa kú ìkàlẹ̀.
a mọ̀ pé àsìkò gbà wá púpọ̀ but ó di ṣíṣe ó di àìṣe a máa play orin àbáláyé yìí láti kí bàbá wa kú kalẹ̀ ẹ ṣeun ẹ máa bá wa kálọ. Ojú ayé ò ayé ṣá málámálá. Mo bojú ayé ò ayé ṣá málámálá. Mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. Mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. Mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o. Kí ni dé sí Yorùbá o ọmọ aráyé? Kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o? Yeyeyeyeyeyeye àwa máa ṣe ọ̀rọ̀ là ń bẹ. Yorùbá ń ṣera wọn nítorí owó. Yorùbá ń jira wọn lẹ́sẹ̀ nítorí ipò. Wọ́n gbẹ̀bí fáláre, wọ́n gbáre pẹ́lẹ́bí. Wọ́n kò lè kó wájà, wọ́n tún kó lóko wá mú. Ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá. Ọgbọ́n náà ló tún padà wá sí lé wọn mọ́lẹ̀ o. Àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́. Tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o. Yóò Yorùbá yoyoyo bí iná alẹ́. Yorùbá rúrúrú bí omi òkun. Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yóò Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. Ọba gbá wọn sókè wọ́n tún gbá wọn sísàlẹ̀ o. Ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú. Àwọn tí àìfẹ́ lọ́tún ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́. Bí àgùntàn tí abọ́ rẹ̀ ń gbòrìṣà ilẹ̀ o. Yóò Yorùbá ronú o. Oríkì màí burú títí kó bógún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtọ̀ o. Ẹ jẹ́ ká pọ̀ Olódùmarè ká pọ̀ Balùwàyé káyé wa lè dùn ní ìgbẹ̀yìn ìgbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. Ilẹ̀ dákun gbà wá o ilẹ̀ o. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹ rí. Alákòókà ó tẹ́rẹ̀ẹ́rẹ́ kábì. Ọ̀gbaragàdà bí ẹni yèyé mi ọmọ darúgbálẹ̀ àdúgbò. Òjijì tí ka ìkàlẹ́ nù mọ́. Àtẹ ìka ọkọ tí a pèlẹ̀. Ọ̀gbàmùgbàmù ojú Olódùmarè ò mà ṣe gbàmù lọ́wọ́ ayé. Àwa gorí ilẹ̀ yìí pẹ́ o. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ò bèrè gẹ́gẹ́ o. Àwa gorí ilẹ̀ yìí pẹ́ o. Olùdúwà bá wa túnlẹ̀ yìí ṣe òṣòwò tọmọ o. Àwa gorí ilẹ̀ yìí pẹ́ o. Olùdúwà dá wa láre o ká sì máa rere jẹ́ o. Àwa gorí ilẹ̀ yìí pẹ́ o. ẹ ṣeun púpọ̀ bàbá wa ẹ káàbọ̀ ẹ kú kalẹ̀ mo nígbàgbọ́ wípé ẹ gbádùn orin àbáláyé wa yẹn níwọ̀nba ráńpẹ́ sà. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun ìbéèrè mi ò pọ̀ náà púpọ̀ bí ẹyọ kan àbí méjì ló kù ìbéèrè tó tẹ̀lé èyí tí a béèrè gbẹ̀yẹn ni wípé a béèrè kẹ́yìn pé ìdí wo ni Odùduwà nation fi ṣe pàtàkì ẹ̀dẹ̀ ṣàlàyé fún wa àwọn nǹkan wo ló ṣe kókó fún ìrètí orílẹ̀-èdè tuntun ti Yorùbá Odùduwà àwọn nǹkan wo ló ṣe kókó fún ìrètí orílẹ̀-èdè tuntun ìbéèrè yẹn pín sọ́nà púpọ̀ ṣùgbọ́n bẹ́ bá ṣe lè fún wa ní òye àti òye náà ní kẹ́ ṣe àlàyé fún wa nítorí pé láti dá orílẹ̀-èdè sílẹ̀ kò ń ṣe iṣẹ́ kékeré rárá ṣùgbọ́n afẹ́kẹ́ tọpẹpẹ sí ọ̀nà náà fún wa pé nípa àwọn nǹkan tí ó ṣe àwọn nǹkan wo ló ṣe kókó fún ìrètí orílẹ̀-èdè tuntun ẹ ṣeun sà. ẹ ṣeun mo dúpẹ́ àwọn tí ó ṣe kókó ó pọ̀ díẹ̀ àmọ́ wọ́n ní ìkan ló kọ́kọ́ síwájú kan tá a bá dá Yorùbá nation sílẹ̀ ní ìta tí ń ròyìn tó máa jẹ́ ṣíṣe yìí tá a máa gbòmìnira tiwa
aláti kọ́kọ́ wò ó talẹ̀ ẹni tó fẹ́ jó lórí ká lọ wo background ẹni tó fẹ́ jó lórí yìí jójó lóòótọ́ àti jẹ́ olórí ẹ̀ tóun náà bá débẹ̀ tán ṣé ìṣe àpò ara ẹ̀ ṣé ìṣe ìfẹ́ ara ẹ̀ àti tàwọn ẹbí ẹ̀ nìkan ló ní ìjó nídìífẹ́ Yorùbá lóòótọ́ torí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sọ pé Yorùbá ni wá Yorùbá ni wá Yorùbá ni wá a fẹ́ràn Yorùbá a fẹ́ jẹ́ kí Yorùbá jẹ́ ṣíṣe a fẹ́ jẹ́ kó wà ẹ jẹ́ kó sọ fún wa pé Ògúndé ká jáde ọ̀pọ̀ wa la máa sá wọ́n léèyàn kì í jọba kó tún lójo ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ti wá gẹ́gẹ́ bí orin tá a gbọ́ tó ń sìn ó ní Yorùbá ronú wò ìrònú wa gbọ́dọ̀ pọ̀ ta la fẹ́ fi ṣàṣíwájú ẹni tá a fẹ́ fi ṣàṣíwájú yìí ǹjẹ́ a ti wo òun náà dáadáa wọlé awòta awo àwọn rẹ́kọ̀dì ẹ̀ from the past kí ni contribution ẹ̀ sí Yorùbá láti ilẹ̀ àwa tá à ń pera wa ní Yorùbá yìí o tá à ń sọ Yorùbá lẹ́nu yìí o ẹ sọ fún ẹlòmíì pé kó wa kọ abd kò mọ̀ ọ́ kọ ẹ sọ fún ẹlòmíì pé kó wá fàmì sórí ọ̀rọ̀ kò mọ̀ ọ́ ṣe Yorùbá náà láti máa pe wa ṣé ń gbà tá a bá gba Yorùbá nation yìí official language wa sóyìnbó náà la fẹ́ máa lò àwọn nǹkan tá a gbọ́dọ̀ kọ́kọ́ wá nù lákọ̀ọ́kọ́ ẹ̀ẹ̀kejì a gbọ́dọ̀ wá àwọn tó jó lóòótọ́ nínú ògbóni nínú ìṣẹ̀ṣe tí ó máa jẹ́ ẹni tí yóò búra fáwọn tí a fẹ́ bọ́ sípò ilẹ̀ Yorùbá tí ìṣe àwọn tó máa dà wá ọ̀pọ̀ Yorùbá náà ló ń da Yorùbá tá a ṣe tí ì rí nǹkan yìí gbà Ìgbò kọ́ ló ń ṣe wá Haúsá kọ́ ló ń ṣe wá àwa Yorùbá náà ni bàbá wa Abíọ́lá ò débẹ̀ ọwọ́ ta la bá ń bẹ̀ nígbà tá a yànyàn tí ò dókórí ipò ọwọ́ ta la bá ọwọ́ àwa Yorùbá ni kí ló sì jẹ́ ká bá wọn ni pé kò sí ìbúra tó múyán dóko débi pé tó bá bu báyìí pé tóun bá ṣe nǹkan báyìí kóun sọnù máyé lójú nígbà tó bá dẹ̀ ṣe yẹn tọkàn di pé wọn ò déédéé rí mọ́ ni ó sọnù máyé lójú lóòótọ́ ẹlòmíì náà á jókòó déédéé pé lágbájá búra báyìí ó ṣe báyìí ìbúra ní ìkejì ìkẹta níbo ni a fẹ́ fi ibi tá à ń pè ní kápítà ilẹ̀ Yorùbá sí tá a bá níbi báyìí ni kí ni àwọn criteria tá a lò tá a ronú sí tá a fi sọ pé ibi báyìí ló ń láti jẹ́ nínú tá a gbọ́dọ̀ wòrè o a gbọ́dọ̀ wo pé tógun bá dé ǹjẹ́ avenue tó wo ìlú tá a fẹ́ lò yìí ó tó 2, 3, 4, 5 mẹ́fà tí ìṣọ̀nà kan tógun lè ká wa mọ́ nínú ẹ̀ náà la gbọ́dọ̀ wò pé ǹjẹ́ àwọn ohun àlùmọ́nì ó wà nílùú yìí tó jẹ́ pé tá a bá ní ó tásìkò láti ṣètùtù láti tún ìlú ṣe ilẹ̀ Yorùbá ṣe ǹjọ́ wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ta gbọ́dọ̀ múra fún bákan náà ta gbọ́dọ̀ múra lẹ̀ fún ni pé kí láà máa fi ṣèbúra àwọn wo ni yóò mọ̀ ṣèbúra ṣé ìṣe àwọn tó máa búra fún èèyàn tán tó máa di lọ́jọ́ ọ̀la tí ta búra fún máa padà wá pé ìbúra yín àná yẹn pọ̀ o mo ti ní mọ́tò 3 tí fẹ́ gbé fún yín máa kọ́lé fún yín bẹ́ẹ̀ ni owó ti pọ̀ tí kò fún yín tẹ́ mọ́ lò ẹ bá ń yí ìbúra padà ṣé ìbúra yẹn mú ó mọ́rán ó múyán dóko lóòótọ́ ní ìtọ́ wá gbẹ̀yìn inú àwa Yorùbá ń láti kò nífẹ̀ẹ́ ara wa tó kò sífẹ̀ẹ́ ìfẹ́ yẹn ni kẹ́ jẹ́ ká wá kò sí bá ṣe lè rífẹ̀ẹ́ ju ọ̀rọ̀ ìbúra yìí náà lọ o nílẹ̀ Yorùbá ìyẹn ni tó jẹ́ pàtàkì tá a gbọ́dọ̀ múra délẹ̀ kí n tó ní wá lára ta àti torí ẹ̀fẹ́ kúrò nínú ìlú kan kó mọ̀ jẹ́ pé ńgbà tá a bá tún dá òun náà lẹ̀ from fry pan to fire ni bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun púpọ̀ bàbá wa ìbéèrè mi tó máa kẹ́yìn lórí sáà tá a wà yìí kí n lè fún àwọn tán bá wa péjọ náà ní oore ọ̀fẹ́ láti béèrè ìbéèrè lọ́wọ́ yín láti comment láti bá wa dá sí ètò yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní gbogbo ìgbà kó tó wá di pé mo tún wá lọ sí abala kejì. Ìbéèrè náà ni wípé bàbá wa His Royal Highness kábíyèsí bàbá kí ni ojúṣe àwọn ọba aláyé àti àwọn oníṣègùn fún orílẹ̀-èdè Odùduwà láti tẹ̀síwájú? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ní ìgbàgbọ́ nítorí pé Bíbélì sọ pé
à láti ní ìgbàgbọ́ kí gbogbo ohun gbogbo ó lè di ṣíṣe, nítorí pé ìgbàgbọ́ kan wá yẹn ni Ọlọ́run máa kọ́kọ́ wò. Tí a bá ń jà fún nǹkan, tá à ń béèrè fún nǹkan, tí à ń wojú Ọlọ́run fún nǹkan kan tàbí òmíràn àbí nǹkan púpọ̀, Ọlọ́run máa kọ́kọ́ wo ìgbàgbọ́ wa yìí pé ǹjẹ́ ìwọ gangan tó nídìí nǹkan lílò yẹn, ǹjẹ́ o ní ìgbàgbọ́ lọ́kàn ẹ pé èmi Ọlọ́run Olódùmarè mo lè ṣe fún ẹ. Tó ti yé gbà, ìgbàgbọ́ ṣe pàtàkì. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo dẹ̀ jẹ́ onígbàgbọ́, tí mò ń sin ẹ̀sìn ìgbà tán bí mi sínú ìgbàgbọ́, mo nígbàgbọ́ wípé Yorùbá nationhood yìí, Odùduwà nation yìí, ó ti di gbígbà, ó ti di ṣíṣe ní rọ̀rùn lọ́nà tó máa kọjá òye ìmọ̀ àwa ẹ̀dá lọ́lọ́run máa fi ṣe fún wa ní rọ̀rùn. Nítorí náà pàtó ni mo ṣe bèèrè lọ́wọ́ yín pé kí ni ojúṣe àwọn ọba aláyé àti àwọn oníṣègùn máa jẹ́ fún orílẹ̀-èdè Odùduwà láti tẹ̀síwájú. Ìgbàgbọ́ mi ló mú pé láti tẹ̀síwájú, ẹ mọ̀ pé nǹkan tá à ti gbà rárá ni. So èmi ti nígbàgbọ́ pé a ti cross stage yẹn, a ti cross boundary yẹn, pé a ti rí gbà nítorí ìgbàgbọ́ tèmi ní. So kí ni ó máa jẹ́ ojúṣe ẹ̀yin oníṣègùn, ẹ̀yin traditionalist àti ọba àlá láti pé ókè o, a ti rí gbà, Ọlọ́run ti fún wa ṣe, a dẹ̀ láti tẹ̀síwájú, nítorí pé a gbọ́dọ̀ wá gbà tán ká wá kú sọ́nà bí èéfín. Ọlọ́run ní jẹ́ ká rí, gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ń sìn náà wípé àwọn tó máa jó lórí, tó máa ṣe bákan, tó máa ṣe bákan, ká má tún kábàámọ̀ wípé kíní. So kí ni àwọn nǹkan tí ó láti jẹ́ ojúṣe wọn bí ẹ̀yin ṣe rò gẹ́gẹ́? Ẹ ṣeun sà. Ẹ ṣeun, mo dúpẹ́. Ojúṣe tí àwa oníṣẹ̀ṣe pẹ̀lú Ògbóni àtàwọn ọba tá a ní ṣe, ojúṣe wa pọ̀, ó pọ̀ púpọ̀ tí ì ṣe kékeré. A fẹ́ gba nǹkan, ohun tá a fẹ́ gbà yìí, ǹjẹ́ a ní ọkàn dáadáa, ǹjẹ́ a ní àníyàn dáadáa? Bá a bá wọnú ọ̀rọ̀ ànábì lọ́dọ̀ àwọn mùsùlùmí, ó ní innamal a'malu binniyat, ó ní gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ti ṣe pẹ̀lú àníyàn ni o. Báwo ni àníyàn yẹn ṣe rí s'Elédùmarè àti ń ta fẹ́ gbà? Bẹ́ẹ̀ náà ni Bíbélì sọ fún wa pé wọlé kí o jókòó, Olúwa mọ èrò ọkàn rẹ. Èrò ọkàn yẹn kí ni tó ń rò, òun náà là ń pè láníyàn. Bàbá wa wo lọ́dọ̀ àwa oníṣẹ̀ṣe tá a béèrè pé kí ló ojúṣe wa, àwa Yorùbá. Ẹ wo inú afẹ́fẹ́ tá a ti ń rìn yìí, afẹ́fẹ́ lásán kọ́, àwọn kankan náà ń gbénú afẹ́fẹ́. Bí àwọn kankan ṣe ń gbénú omi, tí àwọn kankan ń gbé ìsàlẹ̀ odò, táwọn kan ń gbénú ilẹ̀, àwọn yìí náà ń bá wa ṣe ayé. Nígbà táwa là ń jẹun, tá à ń ṣe, tá à ń mu, tá à ń wọṣọ, ǹjẹ́ a ti put àwọn yìí náà into consideration? Àwọn tí ò ní jẹ́ ká rí ayé ṣe, ǹjẹ́ a put wọn into consideration? That is one. Tá a bá ti put wọn into consideration, àfi ká put wọn into consideration. Kí ni mò ń sọ ńbẹ̀ ni pé àwọn irúnmọlẹ̀ nílẹ̀ Yorùbá, iṣẹ́ àwa oníṣẹ̀ṣe ni. Kí ni táwọn irúnmọlẹ̀ yóò kí ń jẹ tí wọ́n jẹ́ ìránṣẹ́ Olódùmarè, tí wọ́n jẹ́ àrólé Olódùmarè lérí ilẹ̀? Kí ni tí wọn kì í mu? Ká má fún wọn ní ohun tí wọn kì í jẹ, ká má fún wọn ní ohun tí wọn kì í mu. Àwọn èèyàn á ní èṣù, Ọlọ́run ìyà mi ya èṣù. Èmi máa ń sọ pé k'Ọlọ́run mọ́ ìyà èmi ya èṣù. Nítorí èṣù tá à ń sọ yìí kì í ṣe Sátánì. Èṣù yìí ní dáadáa tó ń ṣe. Ojúṣe àwa oníṣẹ̀ṣe ni. Èèyàn fẹ́ pa ẹ́ láìṣẹ̀ láìrò, gẹ́gẹ́ bí ogun tá à ń jà ń sìn pé ká gba Yorùbá nation. Àwọn kan ti múra pé ẹ mọ́lé lágbájá, ṣé mọ́lé ọba Ògbóni tó ń sọ̀rọ̀ yìí, ẹ lọ ka mọ́lé lọ́la. Mo wá bọ èṣù. Èṣù, gbogbo ẹni tó bá ti ń ro aburú pò mí, má jọ gbádùn, má jọ lè dé bí o. Wọ́n wá ń bọ̀ lọ́nà, lóòótọ́ wọ́n ti mọ ibi tọ́ba Ògbóni ń gbé. Ibi tó ti ń bọ̀ lèṣù ló bá double cross mọ́tò wọn, ni mọ́tò wọn bá sọba sọ́ọ̀tì náà bá kú. Ẹ jọ̀ọ́, ṣé èṣù ṣe aburú fèmí? Èṣù ò ṣaburú, iṣẹ́ tá a bá rán ló máa jẹ́, ó ṣe dáadáa fún wa. Ṣùgbọ́n our role òun ni ká kọ́kọ́ keep the tradition wa àti culture wa. Nínú tradition wa, ọ̀pọ̀ nu wá ń sìn ò wá kọ́ àwọn ọmọ wa báwo la ṣe ń kíyàn. Tọ́mọ Yorùbá bá fẹ́ kíyàn á ní hi dad, ànáwọ́ sí bàbá ni. Nínú tradition wa, òun ló ń jẹ tá à ń jẹ, òun ni múra tá à mú, àti bẹ́ẹ̀ 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 lọ.
ètùtù ìlú nínú community iṣẹ́ àwọn oníṣẹ̀ṣe ni. Kò sí bá ṣe fẹ́ tó ilẹ̀ Yorùbá tí ètùtù ò bá ti kún àwọn tó lè mú ayé gún nìyẹn. Kò sí bá ṣe fẹ́ tó. Nínú àwọn speech mi kan àti interview mo ti suggest fún ìjọba ẹ jọ̀ọ́ àwa oníṣẹ̀ṣe ìjọ wo lẹ fún wa fọ́lídé ti wa. Mùsùlùmí á gba Idul Kebir holiday, wọ́n á gba holiday ti ààwẹ̀, wọ́n á gba Maulud Nabiu, àwọn oníkírísítẹ́nì á gba Christmas, wọ́n á gba New Year, wọ́n á gbàgbá, wọ́n á gbàwo. Ẹ sì lẹ́sìn mẹ́ta lẹ ní ìgbàgbọ́ nínú ẹ̀. Àwa oníṣẹ̀ṣe wá ń ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ìbéèrè yín pé dandan ẹ gbọ́dọ̀ fáwa náà lọ́dẹ ká fi ṣètùtù. Wọ́n láwọn ò fún wa. Ṣé rò pé irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ máa tòrò? Kò ní tò. Ìtàjẹ̀sílẹ̀ ò ní tán. Tá a bá fẹ́ kí ìtàjẹ̀sílẹ̀ tán, àfi káwa náà ti múra lẹ̀kẹ́ ká mú àwọn oníṣẹ̀ṣe ní pàtàkì pé ẹ bá wa ṣe ẹ má jẹ́ kó nǹkan ó bàjẹ́. Ojúṣe àwọn oníṣẹ̀ṣe àtọba nìyẹn. Ṣùgbọ́n àwọn ọba aláyé ọba ìlú tá à ń sọ yìí, ìyẹn àwọn ọba tí wọ́n jẹ lọ́nà ẹ̀tọ́. Àwọn tí ò jẹ lọ́nà ẹ̀tọ́ kò sí bọ́n ṣe fẹ́ mọ nǹkan kan nípa àṣẹṣe, wọn ò lè nífẹ̀ẹ́ àṣẹṣe. Ẹ jẹ́ ká wo ohun tó ń ṣẹlẹ̀ ní Ogun State tá à ń jagun ẹ̀, táwọn oníṣẹ̀ṣe ń jagun ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní àwọn ọba Ogun State sọ pé táwọn ọba ti kú àwọn ò fẹ́ káwọn oníṣẹ̀ṣe àwọn aláwo sin àwọn mọ́. Mo wá bí wọ́n pé nǹkan gbé dání ṣe Bíbélì àti Kùránì ni. Nígbà tí ọba kan máa sọ òun ò fẹ́ dárúkọ ọba níbẹ̀ náà, ó ní ẹ̀dàn ìlú ọwọ́ òun ló wà. Mo wá bí pé ẹ̀dàn ìlú tó ló wà lọ́wọ́ ẹ̀ ṣó jẹ́ Bíbélì àbó jẹ́ Kùránì. Ara àdánwò tá à ń ní nìyẹn. Táwa oníṣẹ̀ṣe bá ti wá sọ pé tá a bá ti mọ̀ pé kí ni ohun tó jẹ́ ẹ̀tọ́ wa fún Yorùbá nation yìí, àfi ká kọ́kọ́ mú àwọn nǹkan yìí ní pàtàkì. Ẹ jẹ́ ká dáfá sí ta la fẹ́ fi ṣe olórí ṣe fámù. Níbo la fẹ́ lò gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa tó jẹ́ kápítà wa. Ǹjẹ́ ńgbà tá a dáfá ẹ̀, ǹjẹ́ Ifá mú ibẹ̀? Torí Ifá ò ní balẹ̀ kó mọ̀ sọ̀bi tá a fẹ́ gbà fún wa. Gbogbo ẹni tá a bá fẹ́ yàn sípò tó lóun fẹ́ contest fún ipò kọ̀ọ̀kan, ẹ jẹ́ kí wọ́n kọ́kọ́ dáfá sí. Ǹjẹ́ lẹ́dàá ẹ̀ mú ǹjọ́ wà ńbẹ̀ tó tẹ́lẹ̀dàá ò bá mú tó bá débẹ̀ lẹ́yìn tó bá dijọ́ kejì á padà kú. Ẹ mọ́ gbàgbé inú ibi tá a ti fẹ́ jẹ oyè, àwọn orúmọlẹ̀ wà nínú afẹ́fẹ́, wọ́n wà nínú omi, omi wà pẹ̀lú wa, afẹ́fẹ́ wà pẹ̀lú wa. A gbọ́dọ̀ béèrè lọ́wọ́ Olódùmarè pé ọ̀nà wo ni ká tọ̀. So ó pọ̀ nínú tó jẹ́ ẹ̀tọ́ àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe. Nínú ẹ̀ náà ni tó lè mú ìlú tòrò. Aláǹṣẹ̀ṣẹ̀ṣe aláfẹ́ gba ìlú Yorùbá, ẹnìkan ní kóró má ké nínú ìlú. Kóró ò bá ké ara ò lè dẹ̀ ẹ́. Àìsàn pọ̀ rẹpẹtẹ. Àwọn orò tá à ń ṣe yìí, àwọn ètùtù tá à ń ṣe yìí, àwọn ló ń kó àìsàn kúrò. À ń sọ̀rọ̀ coronavirus di ọ̀la, wọn ò tí ìwà specific kan sọ fún wa pé oògùn ẹ̀ ní. Ẹ bá àwọn bàbá wa lára ojúṣe wa nìyẹn. Àwọn bàbá wa ti sọ ẹ̀rí pé kò pọ̀ ní Nàìjíríà. Gbogbo yìí tán sọ fún wa pé alógójì aláàdọ́ta ní 10 million àwọn tó níbà ni wọ́n ń kó mọ́. Kì í ṣe corona. Nítorí pé tutù pọ̀ tá à ń ṣe tutù yìí ti ń bi àwọn nǹkan yìí dànù. Àwọn ìgbáradì tó yẹ ká gbáradì fún nìyẹn tí àwa oníṣẹ̀ṣe dẹ̀ gbọ́dọ̀ ṣe láti rí i pé Yorùbá nation tá a fẹ́ gbà yìí á dúró déédéé. Ẹ ṣeun, mo dúpẹ́ àbọ̀ nìyẹn lórí ẹ̀. Àrọ̀ kí síbẹ̀, ẹ ṣeun púpọ̀ bàbá wa, ẹ kú ìkàlẹ̀. Ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí, ta ló ní ìbéèrè fún àwọn bàbá wa? Ẹ jẹ́ ká wo orí Facebook náà bóyá wọ́n ń táìpù ìbéèrè. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó ní ìbéèrè fún àwọn bàbá wa? His Royal Highness Ọba Tajudeen Àjàlá Bákàrè, Ọba renowned Ògbóni Àbáláyé worldwide. Àwọn ni àlejò wa ní orí ètò tòní. Ǹjẹ́ alẹ́ nìkan kan tó ní ìbéèrè? Ẹ káàárọ̀ sà. Afternoon. Ẹ káàsán sà. Ẹ káàsán, ibo lẹ ti ń pè wá? Ẹ káàsán bàbá mi ń bẹ̀ o. Yà, mo kí kábíyèsí o. Mo ń sọ láti US, Chicago. Ẹ káàbọ̀ sí orí ètò. Orúkọ mi ni Michael. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa. Ẹ ṣé sà. Ẹ jọ̀ọ́ fẹ́ béèrè question kan ni sà. Màá try láti béèrè question yìí pé àwọn ọba wa
a gbọ́ wípé wọ́n ní pé ká máa continue ká máa báṣẹ́ lọ wípé àwọn wà lẹ́yìn wa but wọ́n ní pé wọn ò lè jáde openly láti sọ pé àwọn ń tì wá lẹ́yìn so a ò mọ òtítọ́ yẹn bóyá òtítọ́ ni bóyá kò ń ṣe òtítọ́ but yẹ́ bí nǹkan tí bàbá wa ń sọ ń sìn sáà wọ́n ní pé àwọn àtàwọn kábíyèsí àtàwọn ògbóni ni wọ́n máa ṣe ètùtù láti jẹ́ kí Yorùbá kí ó dá dúró but nínú àwọn ọba náà a gbọ́ pé àwọn kan fún support wọ́n fún Oòduà nation ní support àwọn kan dẹ̀ ní interest láti jẹ́ kí Oòduà kó wà so láti ṣe ètùtù sà báwo ló máa ṣe wà easier or báwo ló máa ṣe rọrùn sí láti jẹ́ kí wọ́n ṣe ètùtù yẹn fún Yorùbá torí pé nígbà tí àwọn bàbá ọba tó ń sọ̀rọ̀ ń sìn tó ń jẹ́ olórí ògbóni and so and so forth tí wọ́n bá rẹ́dì tí àwọn ọba tó yẹ kán fún support tí wọ́n bá rẹ́dì láti jẹ́ kí Oòduà kó dúró so báwo ni wọ́n máa ṣe láti jẹ́ kó dúró sà nígbà táwọn kan bá rẹ́dì táwọn dẹ̀ rẹ́dì tí ìmọ̀ ọ̀dẹ̀ ìjọ̀kan lọ́dọ̀ àwọn ọba àti àwọn ògbóni tó fẹ́ ṣe ètùtù so báwo ni máa ṣe wá sí ìmúṣẹ? That's my question. Ẹ ṣeun púpọ̀ Ọ̀gbẹ́ni Michael bàbá wa ó kù sí lọ́wọ́. Ẹ ṣeun Ọ̀gbẹ́ni Michael láti ìlú Amẹ́ríkà ẹ ṣeun ìbéèrè gidi lẹ béèrè ó yẹ kí atọ́kùn náà ti béèrè yẹn pé ìṣòro wo ni àwọn ògbóni ń kojú lórí gbígbé ilẹ̀ Yorùbá sílẹ̀ ara àṣòro kan níbèrè tẹ́ béèrè yẹn mo sọ lẹ́ẹ̀kan pé àwọn ọba kan wà tó jẹ́ pé ọba politician ni wọ́n àwọn tí wọ́n jẹ́ politician ni wọ́n appoint wọn àwọn ni wọ́n ra mọ́tò fún wọn àwọn náà bá wọn kọ́ pálásì wọn àwọn ni wọ́n ń gba salary tí wọ́n ń gba remunerations tí wọ́n ń fún ní car gbogbo àwọn politician ni wọ́n ń fún wọn ìjọba tá a fẹ́ kúrò lára rẹ̀ ni wọ́n ń fún wọn láwọn nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò jẹ́ kí irú wọn ó lè show up nìyẹn tó jẹ́ pábẹ́lẹ̀ ni wọ́n sọ fún wa pé ẹ máa báṣẹ́ lọ a wà pẹ̀lú yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè yín tó tọ́ ni a ní ìṣòro pẹ̀lú wọn àwa tá a jẹ́ ọba ògbóni onílẹ̀mí ògbódò ọ̀rọ̀ abo púpọ̀ nù wa láṣìírí owó àpò ara wa là ń lò láti ṣe ètùtù fún ìlú èmi ń fi gbogbo ẹnu sọ mi ò rò pé ó pọ̀ nínú ọba ìlú tó ń kówó fáwọn ògbóni pé ẹgbà ẹ bá wa fi ṣètùtù ìlú kódà wọ́n tún ń gbowó lọ́dọ̀ ìjọba wọn ò tún ní kó fáwọn ògbóni pé fi ṣètùtù wọn á tún kó sápò tiwọn ni ṣùgbọ́n béèrè tí máa béèrè ń bẹ̀ ni pé ǹjẹ́ gbogbo àwọn ọba tá à ń sọ yìí ǹjẹ́ Ifá ló yàn wọ́n àbí wọ́n kàn mú wọn jọ kan wọ́n ní ìwọ politician kọ́kàn mú wọn jọ kan ní bọ́ síbẹ̀ ìwọ lọ bá kù á dẹ̀ kọ́ ọlọ́pàá sẹ́nu ọ̀nà ẹni tó bá bẹ̀rẹ̀ dùn kọ́ ọlọ́pàá mọ́ pa wọn lọ. bá a ṣe ń ṣe nígbà wáṣẹ̀ àṣe bẹ́ẹ̀ mọ́ òun ló ń kàdánwò bá wa lára àdánwò pátá ní pẹ̀lú àwọn ọba wa nìyẹn mo sọ lẹ́ẹ̀kan pé a béèrè láti gba ọlídé tá a ti ń jagun ẹ̀ látàìmọye ọdún ìjọba ò fẹ́ fún wa tó pé tíjọba fá fún wa wọ́n mọ ohun tá a lè béèrè fún àwa náà ṣáà ṣètùtù sílùú ètùtù tó bá ṣẹ̀ṣe sínú ìlú yìí tó bá parọ́ nu wọn tó ṣàbòsí pẹ̀lú ìlú àgbèṣepè púpọ̀ nú ẹ̀ àárí ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn ọba ìlú 90 to 95% of our kings tó jẹ́ àwọn ọba wa láàrin ràn lọ́wọ́ látọ̀dọ̀ wọn ṣùgbọ́n ìgbìyànjú ń wá látọ̀dọ̀ tiwa fúnra wa tá a dẹ̀ ń ṣe nítorí pé ànífi tí wọ́n ṣe eléyìí ló ń jẹ́ kí àìgbọ́ra ẹni yé kọ̀ọ̀kan máa wáyé láàrin àwa àti àwọn tó jọba ìlú àwọn ọba ìlú kan gẹ́gẹ́ bí ìbéèrè yín wọ́n support tínú wọn dẹ̀ ń dùn sí ṣùgbọ́n mélòó nú wọn ló lè jáde sáfẹ́fẹ́ pé a fẹ́ yà lẹ́yìn ìjọba tó ń fún wọn lóúnjẹ tó ń san sálárì wọn ọba ìlú àtúnjẹ mi ò rírú ẹ̀ rí wọ́n sọ pé gọ́vnà ìlú kan ló máa wá gbé ọ̀pá àṣẹ fọba kíbi táwọn ọba náà ti yẹ̀yẹ́ ara wa rè àbọ̀mí nìyẹn lórí ẹ̀. Ẹ ṣeun púpọ̀ bàbá wa ẹjọ́ ta ló tún ní béèrè dókítà ní béèrè Dr. Patrick àwọn alágbẹ̀tẹ̀rù wa nìyẹn láti New York. Kábíyèsí o kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ẹ ṣé púpọ̀ fún dídarapọ̀ pẹ̀lú wa nínú ètò ọ̀sán yìí. Ìbéèrè tí mo ní fún yín ó
nípa àwọn èèyàn wa tó jẹ́ pé wọ́n ń ṣe oníbílẹ̀ tó dẹ̀ jẹ́ pé excuse táwọn máa fún yín ní pé àwọn ò lè búra torí Christian lọ́wọ́n àbí Muslim ni wọ́n, ṣùgbọ́n tó jẹ́ pé ara wọn dẹ̀ ní corruption yẹn ti pọ̀ jù. Kí wá ní kí la ṣe lè ṣe tó fi jẹ́ pé irú àwọn bẹ́ẹ̀ yẹn kò ní ṣe pé wọ́n wá excuse tí wọ́n fi ní wà accountable. So mo ní ọ̀rọ̀ yẹn tí a ti rí kíní yẹn ó ti come up náà meeting mélòó kan tó ti jẹ́ pé nígbà tí a bá ti ń sọ̀rọ̀ ń pa Ifá àti gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n á ní born again lọ́wọ́ àwọn ò fẹ́ ṣe gbogbo yẹn, àmọ́ àwa náà mọ bí gbogbo Olúwa ṣe rí ń sìn àdẹ̀mọ́ pé irú excuse lẹ lọ́wọ́ kan fi lè máa ṣe gbogbo ìṣekúṣe yẹn torí wọ́n mọ̀ pé àwọn ò ní need àti give account. So ẹjọ́ ń jẹ́ làwọn lọ́yẹ̀ ń pa eré abẹ yẹn. Thank you, Doctor. Kábíyèsí sà. Ẹ ṣeun púpọ̀, mo gbọ́ ìbéèrè wọn ó sì dùn mọ́ mi púpọ̀. Bẹ́ẹ̀ ni inú mi a máa dùn púpọ̀ tí n bá rí i pé mo kéwú tó pọ̀. Bẹ́ẹ̀ náà ni kò sí tí ń bẹ nínú Bíbélì from Genesis to Revelation tá a tún lọ sílé ẹ̀kọ́ ẹ̀ náà bá a ṣe jẹ́ oníṣẹ̀ṣe tó. Ọ̀pọ̀lọpọ̀ náà ti ń sọ fáwa yìí náà pé ìwọ odindi àfáà kí ló tún wá dé di ìṣẹ̀ṣe, àwọn ò lè búra o, àwọn ò lè ṣe gbàmù ló dáa. Solution rèé Dr. Patrick Akínbọ́lá, ẹ jẹ́ ká kọ́kọ́ bi wọ́n pé nígbà tí Ọlọ́run dá Ádámù àti Éfà ara kí ló ti dá wọn lára yẹ̀pẹ̀ nínú ilẹ̀. Kó tó di pé Jésù dé tó mú Bíbélì wá fún wa, kó tó di pé Ànábì dé tó mú Bíbélì wá fún wa, ṣèbí bákan la ṣe ń ṣayé táyé dẹ̀ ń tòrò. Ẹ sọ fún wọn tán bá láwọn ò lè fi ìṣẹ̀ṣe búra, kò yé púpọ̀ nù wa ni. Gbogbo ògbà tán bá ti láwọn fẹ́ búra, ẹ jẹ́ kán gbé Kùránì àti Bíbélì dání, ẹ jẹ́ kán yọ ẹsẹ̀ kúrò nínú bàtà, kán gbé sórí ilẹ̀ ẹlẹ̀ gidi, kán wá fi Bíbélì àti Kùránì búra, kán wá wo ohun tí ó ṣẹlẹ̀. Àlò Ògún, àlò Èṣù, àlò Ọbàtálá, àlò àfọ̀ṣẹ. Ẹ jẹ́ kí wọ́n yọ bàtà wọn kúrò ńbẹ̀, kán gbé lórí ilẹ̀. Ìtumọ̀ ìtumọ̀ tí wọ́n ń sọ yẹn ni pé mo ní ìgbàgbọ́ sọ́lọ́run pẹ̀lú Bíbélì àti Kùránì tí mo gbé dání yìí o. Ìjọ́ tí n bá ti dà yín kí lẹ̀ mú mi. Ẹ má jẹ́ kán mọ ọwọ́ bàtà mọ́, kán máa gbé sórí iyẹ̀pẹ̀ gidi. Bó jẹ́ Bíbélì náà fẹ́ fi búra, ẹ jẹ́ kán mú dání. Ó ṣàárín lórí ilẹ̀, ṣé ò tún lè búra mọ́ lórí ilẹ̀ yẹn ni? Ohun tá a máa ṣe nìyẹn, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé púpọ̀ Kábíyèsí, mo dúpẹ́. Púpọ̀ sà, a máa rí yín bá. Fún àwọn tí wọ́n fẹ́ fi ìbéèrè wọn ránṣẹ́ lórí WhatsApp àbí lórí regular text, fún àwọn tó wà lórí Facebook tí wọn ò sí ní orí Zoom, àwa tá wà lórí fún àǹfààní láti nawọ́ sókè. Fáwọn tó fẹ́ fi ìbéèrè wọn ránṣẹ́, mo ti táìpù nọ́mbà mi, WhatsApp nọ́mbà mi sórí Facebook 845-293-8937. I repeat. Mo ti send the WhatsApp number mi 845-293-8937. Mo máa take àwọn bàbá wa Délé Awóṣìkà. Number mi again is 8-4-5-2-8-3-8 àti 7 fáwọn tó fẹ́ táìpù ìbéèrè wọn ránṣẹ́. Bàbá wa Mr. Délé Awóṣìkà, you have the floor, sir. Unmute yourself and please ask your question. Thank you, sir. Ẹ ṣé olóòtú, ẹ ṣé bàbá wa Kábíyèsí o, kájú pẹ́ lórí o, àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ o. A fẹ́ kúrò Nàìjíríà ìlú tó tóbi ni, ṣùgbọ́n àwọn ọmọ Odùduwà fẹ́ dá dúró fúnra wa. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún ẹ̀, ayé àti gbogbo tó wà nínú ẹ̀. Gẹ́gẹ́ bí ẹ̀yin tó yẹ pé ẹ ṣáájú wa alábàáláyé tẹ́ mọ̀ gbogbo nípa omi, nípa gbogbo tó tí ó wà tá a fojú rí, kí ni ẹ̀ ń ṣe láti dẹ́rù bà àwọn tó ń yọ wá lẹ́nu wọ̀nyí? Kí ni nǹkan tẹ́ ń ṣe
láti dẹ́rù bà wọ́n láti fi wá sílẹ̀ láàyè tiwa. Ilẹ̀ wa ni, ilẹ̀ bàbá wa ni, a lè kúrò ńbẹ̀. Mo rò pé báwọn ọba ò tiẹ̀ sọ̀rọ̀, àwọn tó kàwé ò tiẹ̀ lè ṣe kankan. Ẹ̀yin tó jẹ́ pé mọ̀ pa gbogbo nǹkan wọ̀nyí tójú rí tójú ò rí, kí ni ẹ̀ ń ṣe láti dẹ́rù bà wọ́n, láti lé wọn kúrò? Àbọ̀rọ̀ láti fọmọ olúwàbí. Ẹ ṣé. Ẹ ṣeun púpọ̀ bàbá wa Délé Awóṣìkà láti ìlú California. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbà gbogbo tí ẹ máa ń darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun sà. Kó tó di pé bàbá wa His Royal Highness bí wọ́n answer question yẹn, mo ní ìbéèrè tó farajọ tó jẹ́ exactly the same thing similar láti ọ̀dọ̀ Ayọ̀délé Oòduà. Mi ò mọ bí tẹ́ni yẹn ti ń darapọ̀ mọ́ wa bọ̀ lórí Facebook náà wà. Ìbéèrè tí wọ́n ní pé sódà ẹ lè kó gbogbo ẹ̀ papọ̀. Ìbéèrè wọn ní pé please ask our Royal Majesty that please ask him that Fulani are in our land already. What are they doing to that or about that? So ẹnìkan béèrè yẹn látòrí Facebook náà sàí pé àwọn Fulani wọ́n ti wà lórí ilẹ̀ wa gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn bàbá wa láti California Délé Awóṣìkà béèrè náà. Wọ́n ní Fulani ti wà lórí ilẹ̀ wa. Àrùn ojú ni sà, kò ń ṣàrùn mú. In fact, ó di gan, adití gan ó gbọ́, afọ́jú gan ó rí, ó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ní kí ni ẹ̀ ń ṣe sà nípa yẹn? Ẹ ṣeun, mo dúpẹ́. Tí gbogbo wa tí a bá gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nílùú kan, ilẹ̀ Yorùbá kan ní kòpẹ́kòpẹ́ yìí, a rí ọ̀pọ̀lọpọ̀ màálùú tí àrá sán pa tí gbogbo wọn sì kú, tó ṣe pé àwọn tí wọ́n ń da màálùú yẹn gan wọn ò dúró wò ó tán, eré rèé lẹ́sẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n wà lóòótọ́. Tí Fúlàní bá wà láàrin wa tí ò dà wá láàmú, tí ò ní ọkàn burúkú tó fẹ́ ṣe pẹ̀lú wa, a lè mọ̀ wò. Ṣùgbọ́n ọkàn wọn ò dá, ọkàn burúkú ni wọ́n gbé wá fún wa. Tòótọ́ ni òun náà ní ìbéèrè táwọn bàbá wa béèrè pé kí ni tá à ń ṣe láti ṣẹ̀rù bà wọ́n. Ń tá à ń ṣe pọ̀ nílẹ̀ Yorùbá tiwa, ibi tán bá ti wà, ẹ jẹ́ ká gbọ́ àyànlẹ̀ ẹ̀bẹ̀. Ìyìn táwọn bàbá wa fi ń yànlẹ̀ nígbà wáṣẹ̀ ó sì wà. Bí èèyàn bá ra lẹ̀ tẹ́nìkan ní máa bọ́ sórí ilẹ̀, àdẹ̀fín nǹkan tá a máa fi sí nígbà tó bá wọbẹ̀ tó bá kú. Àwọn tó bá ń bọ̀ lẹ́yìn tán ni pé wọnú ilẹ̀ yẹn ó forí ṣọ́kú gbà ò. Ẹlòmíì náà tún wọbẹ̀ ó tún lọlẹ̀ gbà ò. Ó ń túmọ̀ sí pé tẹ́ ń gbọ́ sórí ẹ̀ yẹn kì í ṣẹ̀tọ́ yín nìyẹn. Kì í ṣẹ̀tọ́ wọn ni. N tó bá jẹ̀tọ́ wọn ni, tó bá jẹ̀tọ́ ẹ̀ tó bá gorí ilẹ̀ yẹn nǹkan kan ò ní ṣe. Ṣùgbọ́n ṣe mọ̀ pọ́rọ̀ orí afẹ́fẹ́ ó lágbára díẹ̀. À ń ṣètò gidi lórí ẹ̀ tí àwọn àgbàlagbà ò dẹ̀ dákẹ́. Àwọn olórin máa ń kọrin kan pé ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ̀rì ò mọ̀. Ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ̀rì ò mọ̀ lóòótọ́ ni. Ṣùgbọ́n rú ẹ̀ àdákẹ́ o. Nínú púpọ̀ nú ẹ̀ àwa náà ti ń dira fún àwọn ọmọ wa. Irú àǹfààní tó yẹ ká rí àti ìrànlọ́wọ́ tó yẹ ká rí lọ́dọ̀ àwọn ọba nìyí tó yẹ gbà, ẹ mọ̀ dira fáwọn ọmọ, ẹ mọ̀ dira fáwọn ọmọ, ẹ mọ̀ dira fáwọn ọmọ. Àti dira dé fún wọn débi pé tí wọ́n bá yíyàn níbọn wọn ò ní rí onítọ̀hún mọ́. Ìwọ tó kọjú ìbọn sí ìyàn tó yìn báyìí pàù wọ́n dẹ̀ wẹ́ tì, wọn ò ní rí ẹ mọ́. Nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá wa ni ó dẹ̀ ṣì wà bó ṣe wà látàrí àwọn bàbá wa. So iṣẹ́ ń lọ lórí ẹ̀mí gidi. Àbọ̀ mi nìyẹn. Ẹ ṣeun púpọ̀ bàbá wa. Láti kín ọ̀rọ̀ yín yẹn lẹ́yìn àti láti jẹ́ kí àwọn olùgbọ́ wa àti olùdarapọ̀ mọ́ wa àti àwọn tí wọ́n darapọ̀ àtàwọn tó tún máa gbọ́ náà, a gbàdúrà fún ogun, a gbàdúrà fún ìtàjẹ̀sílẹ̀, ṣùgbọ́n ìtàjẹ̀sílẹ̀ tí ó ti ń ṣẹlẹ̀ already. Mo dẹ̀ mọ̀ pé mo lè máa jẹ́ agbẹnusọ fún àwọn kan tí wọ́n fẹ́ béèrè àbí tí wọ́n ní opportunity láti wà níbí nísìnyìí lára àwọn èèyàn wa ní ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń wá ìgboyà láti jáde láti dojú kọ àwọn àtọ̀húnrìnwá tó ń dààmú wa tí a jókòó ara wa jẹ́jẹ́ tó ṣàsọ pé tipátipá àwọn máa gba ilẹ̀ wa, àwọn máa jẹ àbá lórí wa, àwọn máa pa Yorùbá. Ọ̀nà wo lẹ lè gbà àti ìrànlọ́wọ́ wo
lẹ lè ṣe fún àwọn tó jẹ́ pé ó ti sún wọn pátápátá, wọn ti sún kò gírí, wọn wá rẹ́dì pé ókè o àwọn ń fàyẹta, àwọn ń fẹ́ nǹkan tó jẹ́ pé táwọn máa fi dira tó bá dojú ẹ̀ àbáwọn fẹ́ lọ kọ ojú wọn. Kí ni procedure, ọ̀nà wo lẹ lè gbà, báwo náà ṣe máa contact yín, báwo náà ṣe máa rí yín, àwọn ìlànà wo ni wọ́n máa go through, àbí kán gbàgbé ẹ̀ kò sí nǹkan tí ó ń jẹ́ bẹ́ẹ̀ tí ó jọ bẹ́ẹ̀. Ẹ ṣeun púpọ̀, mo ti sọ mọ́ náà rọ̀. A máa ń kọrin kan nínú Ògbóni, a máa ń kọrin yẹn pé onílé ń bẹ bí ìta àtijọ́, Ajíbọ́lá ń bẹ bí ìta àtijọ́ o, àwa la ò ṣe bàbá bí ìta àtijọ́. Ibi téèyàn bá rìn dé ibẹ̀ ló mọ̀ mọ́. Mo ti sọ mọ́ náà rọ̀ lẹ́ẹ̀kan, àwa ò ní ṣaburú fún èèyàn, àmọ́ téèyàn bá sọ fún wa pé bó la fẹ́ gbà á sọ fún pọ́nà ṣì wà. Ní ìyí tí ò há kì í ṣọ̀nà tó há rárá, ọ̀nà tó pọ̀ ni. Gbogbo àwọn nǹkan ìṣọ́ra yìí ó sì wà táwọn bàbá wa fi lélẹ̀. Púpọ̀ nú àwọn yìí tí ò bá jẹ́ ẹ lọ bí àwọn tó ń ṣe wọn ò fi òótọ́ ṣe ni. Mo sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan nígbà tẹ́ ń sọ̀rọ̀ àfẹ́ ìtàjẹ̀ sílẹ̀, ṣùgbọ́n nísìn wọ́n ti ń yìnbọn fún wa. Púpọ̀ nú àwọn tó ń yìnbọn fún yìí wọ́n lẹ́lòmíì kú, wọ́n lẹ́lòmíì wọ́n yìn kò rán. Ṣẹ́ni tó ń yìn tí ò ràn yẹn ṣé nǹkan bàbá wa kọ́ ló wà ló lò. Àwọn nǹkan yìí sì wà fún ẹni tó bá fẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbúra. Ìbúra tèmi ò wá ń ṣe Bíbélì ni o, Kùránì ni mo ní, mi ò nígbàgbọ́ sí ìbílẹ̀. Ewé egbò nǹkan tá a lò pọ̀ ṣé kìí ṣe tìbílẹ̀ ni. So gbogbo ẹni tó bá ti mọ̀ pé òun ò lè búra ló ní ìlànà tìbílẹ̀, kò sí bí èmi ṣe fẹ́ ṣe àwọn nǹkan yẹn fún. Ìdí rèé tá bá ṣe fún púpọ̀ nínú wọn, ọ̀pọ̀ wọn náà tún padà fi jalè. Àdẹ̀fẹ́ kí wọ́n fi jalè. Ìmí àwò pé òun ti láyẹta, a kò yes, àsìkò ti dé tó máa bẹ̀rẹ̀ sí ní jalè, àsìkò ti dé tó máa bẹ̀rẹ̀ sí ní pààyàn. Ẹ mọ́ fi pààyàn. Àmì tó bá fẹ́ pa ẹ̀yin kò sí tó burú bẹ̀ tó bá ṣíwájú yín lọ, kò sí tó burú. Kùránì náà sọ fún wa pé wàlà àìnù bẹ̀rẹ̀ ẹ̀ wọ́n bá ti fọ́ ẹ lójú fọ́ tiwọn náà padà. Ẹni tó nà bọ́n sí ẹ ò gbèrò rẹ pẹ̀lú ẹ, àmọ́ tó bá ti nà tó yín páù ẹjẹ́ kan wa tì kán mọ̀ rí mọ́. Ń bẹ bí ìta àtijọ́ ó dẹ̀ ṣì wà dọ́là. Ẹ ṣeun púpọ̀ bàbá wa His Royal Highness Ọba Àbáláyé. Máa fi àkókò yìí láti tún mẹ́nu bà Yorùbá Rescue Fund, Yorùbá Rescue Fund tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Gbogbo ìgbà náà ni à ń sọ lórí orí ètò yìí. Wọ́n ti gbé Yorùbá Rescue Fund kalẹ̀ nípa ìlànà GoFundMe. Àwa tá bá ní interest ẹ jọ̀ọ́, bàbá àtẹ̀ tí ready náà ẹ kàn sí mi lórí 845-293-8937 845-293-8937 so that a lè fi link yẹn ṣọwọ́ sí the most authentic link so that kótó tẹ́yìn gan bá tiẹ̀ tí ready láti dá nǹkan kan síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ share link yẹn fún taratọ̀ rẹ̀ tójúlé onílé àtàlejò. Ẹ jẹ́ ká máa da ẹni tere èjì tere $1 lénìí, $5, $10, $20, àwa ta ní $50, àwa ta lágbára $100 nílùú Canada àti Amẹ́ríkà, UK káàkiri. Kò dẹ̀ ya àwa ta wà ní Nàìjíríà nọ́ọ̀sì $1 lọ́nà 2 million ó níye tó ń jẹ́ $1 náírà ní mo fẹ́ sọ $1 náírà lọ́nà 2 million ó níye tó ń jẹ́. Àlá máa fi ra bọ́n, àlá máa fi ra ammunition, àlá máa fi ra ọta ní ìròbí nǹkan. Nítorí pé tọ́lọ́ba tí wàá ṣe fún wa nígbà tá a bá gba òmìnira ibì kan láti máa bẹ̀rẹ̀. A mọ̀ pé a ní resources, a ní human resources. Àwọn doctors wà, lawyers wà, engineer wà, query wà lábẹ́kúta, omi wà lẹ́kọ̀ọ́ ní gbogbo south, ní gbogbo west. Ilẹ̀ wà, igbó tá a máa fi ṣe kíní tí everybody máa ṣiṣẹ́ tó máa ṣe kíní. Ṣùgbọ́n àwọn nǹkan kan náà ni ó tún máa ni wọ́n máa ní láti lò kọ́lọ̀ yan olóríire fún àtàwọn tó máa ṣe kíni kí gbogbo wa ká lè jọ láyọ̀, ó lè dùn, ó lè lárin, kọ́kàn lè balẹ̀. So Yorùbá Rescue Fund is currently ongoing, which is financial support, financial contribution to Yorùbá nation. Ẹ ṣe bó ṣe jẹ́ nìyẹn.
lórí GoFundMe nìkan ni wọ́n ti ń dáwó yẹn for now. Tẹ́ bá ti lọ síbẹ̀ ẹ rí iye tán ti dá, ẹ rórúkọ àwọn tán ti dá àti date, orúkọ tí yín náà show níbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ṣe iṣẹ́ ṣe.